kalẹ́ ẹ̀kọ́ tòórọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi wọ́n ní àwọn ìròyìn tí a mú wá fún ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Àdínkù díẹ̀díẹ̀ tí ń dé bá owó orí àwọn oúnjẹ lọ́jà ọpẹ́lọwọ́ àwọn àgbẹ̀ tó ti padà sóko àti ìkórè tí ó dára tí wọ́n rí níbẹ̀. Akọ̀ròyìn wa Anthony Gandonu jábọ̀ ipò tí àwọn ọjà wà ní ọjà Òkè Ajé nílùú Ìjẹ̀bú Òde. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. Àbẹ̀wò sí ọjà Òkè Ajé, ọ̀kan lára àwọn ọjà tó gbajúgbajà ní ìlú Ìjẹ̀bú Òde, ti ṣàfihàn àwọn nǹkan oko bíi iṣu, gàrí, ọ̀dùnkún àti àlùbọ́sà tí àdínkù díẹ̀ nínú iye owó ti dé bá láàárín àwọn nǹkan oko yòókù. Àwọn olùrajà kọ̀ọ̀kan sọ pé ó yẹ kí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ fi kún akitiyan wọn láti rí i dájú pé ojútùú wà fún ìpèníjà tó ń dojúkọ ọrọ̀ ajé lórílẹ̀-èdè. Èrò àwọn olùtajà náà kò yàtọ̀ sí ti àwọn olùrajà bí wọ́n ṣe ń sọ ìpèníjà tí wọ́n ń kojú láti kó àwọn nǹkan oko náà dé ọjà. Ẹgbẹ̀rún 36 náírà sí 37 náírà ni wọ́n ń ta àpò gàrí báyìí, dípò ẹgbẹ̀rún 38 náírà sí ẹgbẹ̀rún 40 tí wọ́n ń tà tẹ́lẹ̀, tí wọ́n sì ń ta kóńgò ẹ̀wà kan ní ẹgbẹ̀rún 340 náírà dípò ẹgbẹ̀rún 360 náírà tí wọ́n ń tà ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Ní ìparí, àwọn ọjà kọ̀ọ̀kan sì gbówó lórí tí àwọn olùtajà sì sọ pé owó ìrànwọ́ tí wọ́n yọ àti ọ̀wọ́ngógó epo tó wáyé ní àwọn apá kan lórílẹ̀-èdè láìpẹ́ yìí ló fà á. Ìwà aṣáájú rere tí ó ṣe pàtàkì fún olórí tí olórí àwọn adájọ́ lórílẹ̀-èdè Nàìjíríà tí ó ń fi ipò sílẹ̀ ìyẹn adájọ́ Olúkáyọ̀dé Tajudeen Ariwoola ń ṣe àfihàn rẹ̀ níbi ayẹyẹ tí wọ́n ṣe láti fi buyì fún olórí wọn tó ń fẹ̀yìntì ní ilé àwọn adájọ́. Ayẹyẹ náà wáyé ní gbọ̀ngàn ayẹyẹ ní ilé ẹjọ́ tí àwọn èèkàn pàtàkì yìí sì péjú síbẹ̀ láti buyì fún adájọ́ èyí tí ó ń fẹ̀yìntì náà. Akọ̀ròyìn wa Délé Àtúnbí ló jábọ̀ ìròyìn. Wọ́n tó di pé a máa tẹ̀síwájú nínú àwọn ìròyìn wa, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn fún ìpolówó ọjà. NTA Ìjẹ̀bú Òde fún ìpolongo. Ẹ̀yin onílé iṣẹ́ ńláńlá àti kéréje ẹ̀yin ìyálọ́jà àti bàbálọ́jà, àsìkò ti tó láti mú ìmúgbòrò bá ọrọ̀ ajé yín. Ẹ̀yin oníjọsìn káàkiri, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, ẹ wá ṣe ìpolówó ọjà yín nílé iṣẹ́ NTA Ìjẹ̀bú Òde alárágbà yìí dá channel 63 àtúnwà lórí StarTimes channel 103. Bẹ́ẹ̀ náà ni ẹ̀rọ ayélujára káàkiri. Ẹ̀yin tí ẹ fẹ́ ṣayẹyẹ ẹ máa bọ̀ ní àyíká wa ní NTA Ìjẹ̀bú Òde ní onírúurú ayẹyẹ bíi ìwúyè, ọjọ́ ìbí, ìgbéyàwó, òkú àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ tún lè kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ní NTA Ìjẹ̀bú Òde àbí kí ẹ kò sórí àwọn nọ́mbà wọ̀nyí 081 37 23 06 26 tàbí 080 28 29 23 30. NTA Ìjẹ̀bú Òde alárágbà yìí dání wá. Ẹ káàbọ̀ padà. Ilé-iṣẹ́ ìṣàkóso ètò ọ̀gbìn, oúnjẹ àti ààbò nílẹ̀ Nàìjíríà ti ṣe ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ elétò ààbò nílẹ̀ yìí láti rí i dájú wípé wọ́n kó ẹgbẹ̀rún lọ́nà 10 àwọn ohun tí wọ́n fi ń pèlò oko lọ sí oko jákèjádò oko káàkiri ilẹ̀ Nàìjíríà. Mínísítà fún ètò ọ̀gbìn àti ààbò oúnjẹ ni ó sọ èyí di mímọ̀ ní orí ètò wa Good Morning Nigeria lóòrọ̀ yìí. Kò ní jù báyìí lọ fún ti ìròyìn tí a ní fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀.